ayé mi lọ mímọ́ bí ayé mi lọ mímọ́ bí ayé yìí mi lọ ń wọ̀ mọ́ bí ayé mi lọ mímọ́. ọjọ́ wo lẹ̀dá yóò sinmi ogun ìgbà wo ló tó lè dorí tán ọ̀tẹ̀ nílé ọ̀tẹ̀ lájò ìkà nílé ìkà lájò ìkà rèé ò níbi gbogbo ọjọ́ wo lẹ̀dá yóò sinmi ogun ìgbà wo ló tó lè dorí tán. mo kí gbogbo ọmọ Yorùbá níbikíbi tẹ́ bá tún ti láǹfààní láti máa gbọ́ mi ṣe lè dáa sọ̀ọ́dẹ́ dùn ìbànújẹ́ ò ní wọnú ilé yìí ìpọ́njú ò ní wẹ̀dẹ̀ yìí bàtọ̀fọ̀ wọn ò ní bọ́ sẹ́nu ọ̀nà wa pẹ̀lú ògo Ọlọ́run. bàbá ń bímọ ẹjá máa fi owó ọmọ mọ́ wọn létí o. bàbá ń bímọ ẹjá máa tọ́ wọn sọ́nà ẹjá máa pè wọ́n ṣàkíyèsí ẹjá máa sọ bílẹ̀ ayé ṣe rí fún wọn. ẹ̀kọ́ àtìgbàdégbà ká má jẹ́ kó nu àwọn ọmọ wa. aṣẹ́ni lórí ò ní ṣẹ́ wọn lórí. àṣà ayé èrèrè ayé ò ní gbé alọ́mọ lọ. èmi tó ṣẹ́gun sí ìtò ò ní jẹ ọbẹ̀ rẹ̀. àwa la ṣe wàhálà ọmọ àwa náà lájọrọ ọmọ lágbára Ọlọ́run. àwọn ọmọ yẹn dàgbà àkùkọ wọn kọ lágbà àṣà ayé ò ní gbé wọn lóró mọ́. bí wọ́n bá wá dàgbà tí wọ́n ní tágbà ní lásìkò tó bá yẹ ká máa jẹun ọmọ ò ní ránṣẹ́ pè wá lọ́gbà ẹ̀wọ̀n ò ní ránṣẹ́ pè á lágọ̀ọ́ ọlọ́pàá kí wọ́n kó ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ mọ́mú gàárì sọmọ ẹni lọ́wọ́ kí wọ́n wá pé àwa wojú ọmọ kò ní jẹ́ ìpín wa láṣẹ Èdùmàrè. kàyéfì tí ń bẹ ní ayé ọ̀mọ̀ ní tán o. ikọ̀ ọ̀tẹlẹ̀múyẹ́ amọ̀rìn débì kan ọ̀nà ò lè pẹ̀kun kò sẹ́yìn tó lè tọ̀nà débi tí ọ̀nà ti gbé pẹ̀kun ìyẹn túmọ̀ sí pé kàyéfì ò ní tán láyé nǹkan abàmì ò ní yé ṣẹlẹ̀. lóòótọ́ bó bá ṣẹlẹ̀ tó gbé òrírí tètè ọ̀gbọ́n rí á pé kàyéfì ni ṣùgbọ́n ká mọ̀ ìtì ìsàsùnpìyè ká mọ̀ ìtì ìsinmi ká mọ̀ ìtì ìnara ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti mọ̀ pé ẹ̀yìn òrírí ni ó ti ṣẹlẹ̀ rí ńlá fi pé kò sí tuntun lábẹ́ ọ̀run mọ́. ọmọ ọdún 22 lọ́kùnrin òun náà ti ń gbólóṣó ó ti ń gbónàbì ó ti ń gbàṣẹ́wó ó wá ṣekú paṣẹ́wó ọ̀hún ó ṣèṣì ọ̀kànfin ó ṣèṣì ọ̀kànjọba ó wá dájọ́ òkú fún un. ìlú Èkó kọ́ ló ti ṣẹlẹ̀ ìlú Ààfin kọ́ ló ti wáyé kì í ṣe ní London kì í ṣe l'Amẹ́ríkà kì í ṣe ní Germany orílẹ̀-èdè Nàìjíríà tá a wà yìí náà ni. ilẹ̀ Yíbò kọ́ ló ti wáyé kì í ṣe ilẹ̀ Haúsá ilẹ̀ Yorùbá ní àyín ni. ìbámu Elisa bí agbóǹgbò àkàlà ìlú Abẹ́òkúta ló ti gbé ṣẹlẹ̀. Yorùbá lọmọ tó pààyàn Yorùbá lọmọ tí wọ́n pa. ọmọ ọdún 22 ọmọ ọdún mélòó ni ọmọ tí ń ṣiṣẹ́ aṣẹ́wó yìí máa wá jẹ́. My dear lovely brothers and sisters, ẹ̀yin dádì mi ẹ̀yin mọ́mì mi ẹ̀yin ẹ̀gbọ́n mi oníkẹ́rin béèrè lọ́wọ́ yín pé ǹjẹ́ ẹ tiẹ̀ mọ̀ táwọn ọmọ kéékèèké ni wọ́n ń ṣàrísítò lónìí. ọmọ kéékèèké wọn ṣolóṣo ọdún 14 15 16 17 ọ̀pọ̀ tán 18 ó wá pọ̀ tán àríwá ẹ̀rí 21. bó bá ti ń dọwọ́ alẹ́ ẹ lọ sáwọn ilé ìgbafẹ́ káàkiri ẹ lọ sí club house káàkiri ẹ bá wọn bẹ̀ tí wọ́n lera wọn lẹ̀ ń bẹ̀.
wọ́n tiẹ̀ tó ti wá kẹ́kọ̀ọ́ kan àwọn kinní kan right àwọn kinní kan mall ibẹ̀ ni wọ́n lọ léra wọn sí. àwọn tó bá wá rajà wọ́n máa fojú lóúnjẹ wọ́n lè máa yí car park káàkiri car lot wọ́n lè máa yí bẹ̀ káàkiri iná máa wò gbá ọmọ ọlọ́dà báyìí oríṣiríṣi bí wọ́n ti ń ṣe nù. wọ́n dẹ̀ rí tajé ṣe bó bá di lọ́jọ́ ìsinmi Sunday ẹ lọ sáwọn ilé ìgbafẹ́ káàkiri ẹ lọ sí reception wọn tàbí ẹ lọ sí bá àwọn ọtí olówó ńláńlá wọ́n ti wá pàdé àwọn ọmọ yahoo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ibẹ̀ ńkọ́ ni mo fẹ́ lọ because ntọ́ bá wo olówó ló lè fomi ọkà sí àrà tó wò gbòdò ló lè fi mú alárẹ̀ dá ntọ́ bá wo ni là á ṣe bó bá ti wo ni là á ṣèmọ̀lẹ́ ẹni. ìbáwò kó fi tẹ ẹlẹ́dẹ̀ jẹ sàárì bí èèyàn bá lówó ntọ́ bá wù ló lè fowó ẹ̀ ṣe nígbà yẹn kọ́ ni mo ń lọ ibi tí mo ń lọ ní ọkàn gíga wọn because tá a bá béèrè lọ́wọ́ ara wa kí lọ́mọ ọdún 22 ń lé kí lọ́mọ ọdún 17 ń lé owó kí ni wọ́n wá gangan kí ni wọ́n fẹ́ fowó ṣe. èyí tó pọ̀ jù ń bẹ̀ wọ́n fẹ́ lo latest phone latest phone lẹ́yìn ẹ̀ kò sí nǹkan kan mímọ́ bí latest phone ń bá wá dọ́wọ́ wọn mọ̀ wípé fóònù tá ń gbé káàkiri oníṣẹ́ ni content creator mi ò ní ju fóònù lọ especially iPhone wọ́n fi ń shoot wọ́n fi ń yaṣẹ́ gidi wọ́n fi ń ya nǹkan gidi wọ́n ń gbé síwájú wọ́n fi ń ṣe irú ètò tí mò ń ṣe yìí àwa la upgrade tiwa gẹ́gẹ́ bí iṣẹ́ táwa yàn láàyò ló jẹ́ pé kámẹ́rà ni. now lẹ́yìn táwọn bá ti ra fóònù olówó ńlá tán kí wọ́n máa wọ́kùnrin tí ó máa ra kírẹ́dìtì sí ra dátà sí TikTok dáràn Snapchat dáràn wọn ò mọ̀ jù bẹ́ẹ̀ lọ ọ̀tán. at the end of the day ọ̀pọ̀lọpọ̀ wọn ní bá kó òjijì pàdé ìmẹ́lẹ̀ ìtaari là ń sọ àbí ká sọ wípé kádàrá ló fẹ́ kí wọ́n rí ọ̀gbẹ́ni yìí mú ajé kì í gbé bí ó kọ olóko ló jẹ́ kí wọ́n rọ̀gbẹ́ni mú ìdílé pé ó ti ṣe ó ti mú gẹ́ ta ló mọ̀lé ẹni tó wá gbáṣẹ́wó ta mọ̀lé ẹni tó wá gbólóṣó mo bá dáwọn ibì kan lè sin wọn ti léra wọn lè sẹ́gbẹ̀ẹ́ títì fúnra lára wọn náà mọ̀ pé ọ́ bó bá wind down lásán wọn tí mọ̀ ẹ́ wọn tí mọ̀ bóyá wọ́n fẹ́ páàkì wọn mọ̀ jà sí pé kọ́sítọ́mà wọn ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ sí irú wa rí. no go there na my customer na I was like ṣé wọn ò dì í mo yà tó sọ wájú kí n tó páàkì pé àṣé ṣé ẹ nọ́mà. so kí ni tí mo fẹ́ mú jáde ń bẹ̀ ni pé at the end of the day wọ́n bá gbé wọn lọ ká pé wọ́n gbé wọn padà. yóò bá sọ̀rọ̀ kan wọ́n ní aláàrù tó fẹ́ gbà àrù kọ́lé kò ní rí ẹ̀yìn ìnàró gbénu lé ọ̀hún. wọ́n wá ní aṣẹ́wó tó ń ṣe nàbì lòun ó ṣe tó ń lo ìkọ́lé ìdí ẹ̀ wọ́n dáwọ́. àwọn tó ń ṣe lóṣù yìí bùkátà kí ni wọ́n fi gbọ́ ẹgbẹ́ òrì lọ́wọ́ wọ́n ra aṣọ wọ́n ra àrùn olówó ńlá. mo wá sọ fáwọn kan níjọ́ kan mo ní àwọn irun tẹ́ ń kówó lára ìkíní kan bó straight ìkíní kan wá 20,000 ìkíní kan wá 50,000 mo láwọ̀ ọmọ yàtọ̀. àtẹni tó gbó 10,000 sórí àtẹni tó gbó 15,000 sórí àtẹni tó gbó 150,000 sórí àmọ́ yàtọ̀ because kò sí nǹkan tọkùnrin fẹ́ jẹ lára arun nǹkan méjì náà lọkùnrin bá ní dì lára rẹ̀ lára obìnrin nítorí kó sáyà ntí ń bẹ lábẹ́ rẹ̀ ọ̀tán kò jù bá náà lọ. wíìgì rọ́tẹ̀ bá dé lọ náà ẹ bọ́ sẹ́gbẹ́ kan náà ni at the end of the day. torí ìyẹn ń lọ sí sọ́ra rẹ di
ọ̀kadà títẹrútọmọ ń gọ̀ ọ́ kí ló fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ arákùnrin yìí tí mo gbé lọ́mọdún 22 yìí Jamiu mọ́lọ́mọ́ lórúkọ rẹ̀ bó tiẹ̀ jẹ́ kó ti ń lọ báyìí wọ́n sì gbé mọ́lọ́mọ́ Yorùbá sì ló kọ́ máa máa rú mọ́ tẹ́lẹ̀ ò ti wá lọ ó fi ikú oró pa Asisat Àkàndé bóòlù sì ṣẹlẹ̀ bóòlù sì ṣekú bóòlù ọ̀bẹ ṣe bẹ́ ọ lọ síbi tí wọ́n máa ń lera wọn lẹ̀ sí wọ́n dákọ̀ ilé ìtura ọ̀hún ṣùgbọ́n láti bo ilé ìtura ọ̀hún láṣìírí torí pé àwọn èèyàn kan wá jíjẹ àti mímu wọn lóòtẹ́ẹ̀lì ọ̀hún nílé ìtura ọ̀hún ní club house ọ̀hún ẹni tó gbé kalẹ̀ fún bísínẹ́sì ni so ká má fi ti àwọn ilé ká má fi kó bá ẹni ẹlẹ́ni Jamiu lọ síbẹ̀ wọ́n dẹ̀ dùnádùrà pẹ̀lú Asisat Àkàndé ókè o mò ń gbé ọrẹ lé o èèlò lọ́gbà eléyìí ní 10,000 naira ó sì tẹ̀lé lọ lé wọ́n dẹ̀ jọ délé wọ́n mọ̀ fẹ́ tán wọ́n ṣe tuntun mẹ́lẹ́tò tán ó kù kí bọ̀dá sanwó ó ti já dùnmọ́dẹ̀ẹ̀kẹ́ pòǹdẹ̀pòǹdẹ̀ ó ti já dùnmọ́dẹ̀ẹ̀kẹ́ mọ̀mọ́ aláta yẹ́rìyẹ́rì ó ti yáta tán àti jẹlẹ́dẹ̀ yògbàyògbà àti sanwó ẹ̀ tìkọ̀tìkọ̀ Yorùbá ti wú tẹ́lẹ̀ wọ́n lẹ́ẹ̀mejì ní yá àwọn èèyàn ní gbọ̀ngàn ẹ̀ẹ̀mejì náà ló tí àwọn èèyàn pa ni. ó kú kọ́ sanwó ló bá dojú àdéhùn dé kàkà kó fún arábìnrin Asisat ní 10,000 naira tọ́jọ́ ṣàdéhùn Jamiu kó 8,000 naira jáde ó ní kọ́ gbà eléyìí ó yẹ̀wò ló wá ní 8,000 naira lélẹ́yìí ó ní 8,000 kọ́ làdéhùn wa 10,000 làdéhùn wa ẹrú ìbámọ̀ kọ́ gba 8,000 naira jẹ́jẹ́ kó ní gbàgbọ́ wípé gbogbo ọjọ́ kọ́ ni máa ń dùn gbogbo ọjà kọ́ ni máa ń pé èèyàn kó sì gba kádàrá kó sì mọ́ bá tiẹ̀ lọ. Asisat bá sọ ọ́ dìjà mọ̀ páwọn ọmọ tó ń ṣe olóṣò yìí wọ́n máa sọ páwọn ò lè èpo lójú wọ́n lè disgrace anybody wọ́n sọ dariwo ìwọ́ o yóò máa lé èpo lójú ẹni tó bá lé èpo lójú máa ń ṣe olóṣò lójú ẹ̀ 10,000 naira lájọ ṣàdéhùn wàá san owó mi pé o má gba 10,000 naira lọ́wọ́ ẹ̀ má tún fomi sìn ẹ́ lọ́wọ́ nù. ariwo bẹ̀rẹ̀ ó dìjà láàrin wọn káwíkáfọ̀ Jamiu fọ̀bẹ yọ according to ó dàbí ẹni bó ti fọ̀bẹ yín sápò tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n kàn fọ̀bẹ yọ lápò toró ti mọ ọṣẹ tó ń fẹ́ gbó tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti mọ tó ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti mọ̀ pé tó ń bá fi 8,000 naira lọ́mọbìnrin yẹn yọkọ̀ ó ti wá lé lọ́kàn pé tó bá kọ̀ o òun sọ dìjà so with that ibi tó ti gbọ́ Asisat lọ́bẹ̀ lọ́rùn lélẹ́yìí Asisat kú wọ́n palẹ̀ òkú ẹ̀ mọ́ ṣe bí ẹrú ìbámọ̀ kọ́mọ rìnrìn àjò ẹ̀ jẹ́jẹ́ ó tún wá lọ sí the same club lọ́jọ́ kejì ó fẹ́ lọ gbóbìnrin mi àwọn yẹn dẹ̀dá mọ̀ wọ́n dẹ̀ dójú ẹ̀ mọ̀ wọ́n wá wò pé Asisat tó gbé lọ lánàá àwọn ò sí ìrìn gbó lọ́wà wọ́n bá pariwo lé lórí wọ́n bá arrest ẹ̀ ńbẹ̀ ló ti jẹ́wọ́ so now wọ́n wá gbé wá síwájú adájọ́ Justice Ògúnfowórà lóòótọ́ ń bá tán bèrè lọ́wọ́ Jamiu ó jẹ̀bi àbọ̀ ọ̀jẹ̀bi sẹ́sùn tá a fi kàn ẹ̀sùn kan péré náà fi kàn án ó pààyàn ó jẹ̀bi àbọ̀ ọ̀jẹ̀bi ó lòun ọ̀jẹ̀bi pẹ̀lú àlàyé adájọ́ ní ó jẹ̀bi ọ̀jẹ̀bi ìyẹn kọ́ o ẹ̀rí tí ó wà nílé ẹjọ́ ti fi hàn kọjá káyẹ̀sẹ̀ máa lọ́jọ́ lọ́rùn so now nínú ìdájọ́ ẹ̀ ntí Justice Ògúnfowórà ó ní you are hereby guilty of paying Asisat Àkàndé as preferred against you. You will be hanged by the neck until you are dead. May God have mercy on you. So now nínú ìdájọ́ yẹn náà ẹni tó jẹ́ Deputy Director of Public Prosecution Mr. A.M. Adébáyọ̀
òun ló provide àkáǹtì gbogbo bí nǹkan yẹn ṣe ṣẹlẹ̀. Now wọ́n ní bíi 9:30 ní July 18, 2021 ní ọ̀gbẹ́ni Jamiu lọ sí orí àpáta area of Òkè Arẹ́gbá Abẹ́òkúta níbi tó ti lọ wọ́n dárúkọ báyẹn ní pansẹ́kẹ́ area wọ́n dẹ̀jọ́ dùnádùrà kó tó di pé gbé lọ kó tó di pé ọwọ́ apá. Now níbi tí mo lọ lélẹ̀ yìí wọ́n ti dájọ́ ikú fún Jamiu because Asisat ti kú, ìdílé méjì ló pàdánù, ìdílé méjì ni ó ṣọ̀fọ̀, àbí ìkọ́ àtàkọ́ ọ̀gbà làwọn méjèèjì because as far as I'm concerned ọmọ 22 years tó ti mọlé aṣẹ́wó tó ti mọ ibi tó ti ń gbé olóṣó tó fi lè mọ san 10,000 naira láti bá yẹn lò pọ̀ àkọ́ ọ̀gbà ni. Ọmọ tó ń náà ìṣolóṣó ní kògbókògbó ayé ẹ̀ àbí ìkọ́ni so àtàbí ìkọ́ àtàkọ́ ọ̀gbà àwọn tó bí wọn ti pàdánù wọn. So now ká ní Asisat mọ̀ ká ló yẹ ayẹyẹ ìgbà tí Jamiu ti fún ní 8,000 kí yẹn jẹ́ ẹ̀kọ́ fẹ́ lòmíì ó yẹ kó gbà sọ́wọ́ ọwọ́ olówó lówó jọ sí 2,000 naira yẹn sọ pé kọ́ mọ́ gbélé ayé ẹ̀ ìwọ́n tó bá wà ń bọ̀ iṣẹ́ yẹn náà tó ojú olóṣó tó yẹ pé gbogbo nǹkan lọ́ọ́ sọ́ọ́ dìjà gbangba lèyẹn ti máa ń jà o lójúmọmọ lèyẹn ti máa ń jà o ìgbà tí èèyàn lè jáde sí ọ lèyẹn máa ń jà. bó bá pariwo léèyàn lórí lóru tó bá gbẹ́sẹ̀ kan lé ọlọ́run ò ní lè pariwo mọ́ o. ntáwọn èèyàn tó dẹ̀ wà ní àyíká tí wọ́n sọ ni pé ẹ̀yin lẹ́jọ́ mọ tẹ́jọ jẹ tọ́jọ́ yóò síbẹ̀ ẹjọ́ gbéra yín wọlé ni. wọ́n nígbà tó ń dùn mẹ́ta lẹ pè fún ta lẹ pè sí ta lẹ ń bá sọ̀rọ̀ wọ́n mọ̀ kàn kó ń bẹ̀ ntọ́sẹlẹ̀ sí ọ ní mọ́mẹ́ntì yẹn kò sẹ́ńtọ́ mọ́mọ́ fún ọ láti má pàdánù ẹ̀mí rẹ fún ọ láti má fira rẹ ṣòfò fún ọ láti má dẹ̀ra àpàdánù láti má pa àwọn òbí rẹ lẹ́kún èmi ò gbé ọmọ ṣe nàbí ògbé ọmọ ṣolóṣó bó bá ti jẹ́ ní ń bọ̀ tí ń gbọ́ bùkátẹ́ tọ́jẹ́ sí àṣedálẹ̀ tiẹ̀ mọ́ tó yàn láàyò because àwọn ẹgbẹ́ rẹ̀ ń kọ́ṣẹ́ òríṣẹ́ kọ́ àwọn ẹgbẹ́ rẹ̀ ń ṣalábàárù òríṣe nítorí sáfẹ́ lò ní pé o fẹ́ lo latest phone máa lò ó máa jẹ́ mọ́ ọmọ àwòrán gbọ́nú àká. So and again fún Jamiu àti irú Jamiu bẹ́ẹ̀ tó tún kù láwùjọ wa because Yorùbá ní bàbá kìlọ̀ fólè kákìlọ̀ fóníṣu ẹ̀bá ọ̀nà bàbá wí ti aṣarán fáṣarán pé kọ́ yaran sí ká má gbàgbé ta su aràn kọ́ mọ́ su aràn mọ́ bàbá bá sì sáwí pé ní kò gbókògbó ayé ẹ̀ iṣẹ́ nàbì lọ́yàn láàyò ká bẹ́ni tó ṣàdéhùn tí ò má déhùn ṣe ká bò náà wí because àdéhùn làdéhùn agreement is agreement tó o bá agree láti san 10,000 naira kò ní tẹ̀lé ọ tó bá wà wù lọ́kàn rẹ̀ yóò béèrè pé ló ní because n tó ń pè níṣẹ́ olóṣò yìí ó ní grade ó dàbí ọjà àárọ̀ ọjọ́ àti ọjà ọ̀sán àtọjà alẹ́ iṣẹ́ olóṣò kò yàtọ̀ sí ìgbà tí ọmọge bá wà ní òpépé tẹ́wọ̀ ara rẹ̀ jáde tí ń fọkùnrin sakọ tí ń categorize irú ọ̀ tó ní spec irú ọkùnrin tó fẹ́ fẹ́ lélẹ̀ bí ọba rí spec ẹ̀ tó bá ti ń dàgbà títí ń pé 30 yóò pìkì spec mi tó bá ti ń dé 40 anyhow ọkùnrin lókù tí ó fẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní sí olóṣó gbogbo ọjọ́ bá sì dáa wọ́n máa charge wọ́n máa sakọ wọ́n jẹ singọ́ọ̀mù lọ pàṣà wọ́n padà wá tó bá tó gbé wọn padà gbà yẹn tó bá sọ pé 20,000 làwọn gbà táìmù yẹn sì ripe má ti ń dọwọ́ aago 12 sí ẹyọ kan wọ́n change the price because ẹ̀ ti mọ̀ pílẹ̀ tí ń máa lọ kò dẹ̀dá ní dá káwọn lọ lọ́wọ́ òfo wọ́n reduce owó
bó bá ti ń dọwọ́ ọ̀dájí anyhow owó ni wọ́n gbà. so àwọn míì àmọ́ sọ̀rọ̀ ajé débi pé wọ́n bèlè pé ṣíṣe la ṣe iṣẹ́ mọ́ra wọn kì í bára mu. wọ́n ní price tán gbà bọ́ wọn kì í tẹ̀bà ti price yẹn. mo advice wọn tó ń ṣe lọ́wọ́ tó nígbàgbọ́ náà tó ṣe ń ṣe. because lára iṣẹ́ tó risk jù láyé níṣẹ́ olóṣòwò o. bó bá bí mílíọ̀nù má sọ fún ọ kí mo gbóríyìn fún wọn. kennedy obìnrin láì kìí sọkùnrin wọ́n sì wà láàrin ìlú níta gbangba láago 12 láago 1. ọdẹ gan tí ó wà ní ìta lóru yọ̀rọ̀ wo fẹ̀tọ̀fẹ̀tọ̀ ní àwọn ò ní wò fẹ̀tọ̀fẹ̀tọ̀. mọ́tò ọdẹ park wọ́n dẹ̀ negotiate wọ́n wọnú ẹ̀ láì mèrò ọkẹni tó gbé wọn àti ibi tí ń gbé wọn lọ àti tó fẹ́ fi wọ́n ṣe. ẹni tó bá láyà ló lè ṣe o àwọn ọkùnrin ò láyà rú ẹ o. tó bẹ́ẹ̀ kádà aago 11 aago 12 ń ta. bọ́n ṣe ń pọ̀ tó láago 9 láago 10 láago 11 àti ọba ìdágo 5 ó wo bẹ̀ òní rẹ́ nìkan kan bẹ̀ mọ́. iṣẹ́ alẹ́ níṣẹ́ tiwọn náà fi ń pè wọ́n lọ́mọ ọlọ́jà àrọ̀lẹ́. ẹ̀yin ìyá wa tẹ́ ń ṣe èmi ò bú yín o wọ́n àmà ìtì ń fi bú yín ṣùgbọ́n mo nígbàgbọ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ tó decent tó lálùbáríkà tó ṣe fi yan gan ó wà nílẹ̀ fún tẹ́lẹ̀ ṣe o. ìyá mi á máa sọ̀rọ̀ kan a ní kò jíṣẹ́ tóun ò lè ṣe ó lè nìkan lòun ò lè jà. òpó táwa náà tẹ̀lé tá a dì mú láti gba kékeré mu ní tí mo máa ń sọ fáwọn èèyàn ni pé àtẹ́lẹwọ́ ẹni báyìí kì í tán ní ìjẹ. ọ̀kẹ́rẹ́ tí yóò gbógi ọ̀gẹ̀dẹ̀ yìí kan náà gbọ́dọ̀ mú ṣáṣá. mo ti sọ́rí pé lóòótọ́ iṣẹ́ níṣẹ́ jẹ́ àwọn ọ̀jọ̀gbọ́n àsì ní ká mọ̀ ti dùn iṣẹ́ wa ó górégé kò górégé ọdọ́mọ́rán kò dánmọ́rán bá sírí ọ̀nà fún bá ti ń bò téèyàn ọ̀dẹ̀ tọrọ jẹ èèyàn sáà lọ́rùn mìlá tó fi légédé títà sọ̀rọ̀. mo ti sọ́rí mo rèé ṣàgbàro sàárù ọ̀gẹ̀dẹ̀ kí n tó ro wáyẹ́kì san. ayé ò torí ẹ̀kọ́ parẹ́ ilé ò torí ẹ̀kọ́ dorí kodò àrá ò torí ẹ̀kọ́ sán ilé ò torí ẹ̀kọ́ pòòyì bí ò bá sísẹ̀lẹ̀ kò ní sí tàn. My darling brothers and sisters ìwọ náà lè ronú nípa iṣẹ́ tó ní àlùbáríkà iṣẹ́ tó ṣe é fi yan gan iṣẹ́ téèyàn lè dárúkọ ọmọlúàbí mọ́. bó bá jẹ́ lóṣó náà lọ yàn láàyò ọlọ́run títí ń sọ títí ń dúró tí ọ̀yọ́ máa dúró tí ọ ṣùgbọ́n bó bá ti bálágídí ọkùnrin pàdé tó ti fẹ́ sọ́dà gidi gbé báàgì ẹ tó bá jẹ mọ́ gbà á bí ó bá jẹ mọ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀kọ́ jáde fi sọ́wọ́ wípé yóò kó ní tiẹ̀ níwájú. ẹjá wá wò ó káyọ̀ sísàtọ̀ sọ́dìjà tó bá gba 8,000 yẹn tó padà sí bẹ́ẹ̀sì ẹ̀ ìjọ míì tó bá dẹ̀ rí Jamiu ń bẹ̀ ṣé bó ló ti tètè máa tẹ bọ́tì fáwọn ọ̀rẹ́ ẹ mọ́ tẹ̀lé o yóò dojú àdéhùn dé o ẹ mọ́ tẹ̀lé o máa dojú àdéhùn dé ni o tó bá promise yín kọ́ ni ó san ìyẹn ìbájọ́rọ̀ bí ò bá tiẹ̀ sọ lójú ẹ̀ kó ti sọ fáwọn ọ̀rẹ́ ẹ̀ olóṣì tó gbé mi lọ ẹ̀ síbẹ̀ ṣàrójú ẹ̀ 10,000 lájọ ṣàdéhùn 8,000 ló fún mi o ọlọ́wọ́ abámi yọ owó abámi yọ lọ́wọ́ ẹ̀ o torí ẹni tó fomi rú ẹmu lójú tó lógidì ní tọ́ta ń ta ògidì ọlọ́run yọ owó mi lọ́wọ́ rú wọn àkàndá ló rọ̀ lẹ́nu bíi tejò ló kọ́ mi. mo ní ká múṣẹ̀lẹ̀ ilé ìwà ìṣẹ̀lẹ̀ kàyéfì lórí ìkànnì yín ìkànnì wa ọ̀tẹlẹ̀múyẹ́ atẹlẹ̀múyẹ́ láti rí àwọn ìṣẹ̀lẹ̀ abanilẹ́rù àwọn ìṣẹ̀lẹ̀ ọ̀daràn ìṣẹ̀lẹ̀ ìwà ọ̀daràn tí ń bẹ láwùjọ wa kì í ṣe ká ẹ lè gbọ́ lásán ká lè fi sòdiwọ̀n ìgbésí ayé wa káwa náà mọ̀ bá jẹ́ sọ́fin rú ẹ̀ ká lè rí ohun gbà wọn ọmọ wa àtàwọn èèyàn wa níyànjú orí kan tẹ́ wá lè ṣayé náà ni pé bẹ́ẹ̀ bá ti ń wò ó ẹ bá ń fi sọwọ́ sáwọn èèyàn míì kó lè tàn mọ́lẹ̀ sínú ilé yìí kó lè tàn mọ́lẹ̀ sọ́ọ̀dẹ̀ yìí kó lè jẹ́ atọ́nà fáwọn ọmọ tá à ń bí
kò sí àtọ́nú àwọn ọmọ tá à ń bí o ọlọ́run nìkan ni máa ń gbọ́kàn ọmọdé ọlọ́run nínú àánú ẹ̀ kò ní jẹ́ ká pàdánù wọn ní kògbókògbó ọjọ́ ayé wọn àní sunkún ọmọ o àní faragbá àwẹ̀ àní gbèsìn àní gbégbìn láṣẹ Èdùmàrè títí ìgbà míì tátùnjọ pàdé bí o bá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ abẹ́ níṣẹ̀lẹ̀ ìwọ̀n ọ̀daràn tẹ́ fẹ́ fi tó mi létí ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp nìkan +234 904 851 9362 +234 904 851 9362 èdè àti àṣà Yorùbá ò ní wọmi orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú ẹ ṣé.